Ẹ jẹ́ ká sáré gbọ́ ìtàn apanilẹ́rìn yìí. Bóyá ìwọ ti gbọ́ rí, bóyá o ṣàkíyèsí, bóyá o tilẹ̀ gbọ́ rí. Nígbà tí èèyàn bá ṣe ohun kankan tó jẹ́ ohun ribiribi, Yorùbá máa sọ wípé ó ṣe gudugudu méje yààyà mẹ́fà. Ó ṣe gudugudu méje yààyà mẹ́fà. Ẹ jẹ́ ká gbọ́ àlàyé ohun tí ó bá irúfẹ́ ìpèdè náà wá. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́, ọkùnrin kan ni ó wà níbi àpèjẹ kan ní ìlú kan lọ́jọ́ tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn. Ọkùnrin ìbò kan wà ńbẹ̀ tó jẹ́ bí ọ̀gá tó jẹ́ àlejò. Wọ́n ń ṣe ìdíje oúnjẹ sísè tàbí ní iná dídá. Gbogbo àwọn tí wọ́n ń ṣe ìdíje yìí wọ́n jẹ́ 13 lápapọ̀. Nígbà tí òyìnbó yìí wá dé tó fẹ́ yẹ oúnjẹ wọn wò, gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́. Nígbà tí ìkíní dé, òyìnbó yìí sọ pé good. Ẹnì kejì ó sọ pé yeah. Ẹnì kẹta ó sọ pé good. Ẹnì kẹrin ó sọ pé yeah. Ẹnì karùn-ún ó sọ pé good. Ẹnì kẹfà bákan náà ó sọ pé good. Ẹnì keje ó sọ pé yeah. Ẹnì kẹjọ ó sọ pé good. Ẹnì kẹjọ ó sọ pé yeah. Ẹnì kẹsàn-án ó sọ pé good. Ẹnì kẹwàá ó sọ pé yeah. Ẹnì kọkànlá ó sọ pé good. Nígbà tí ẹnì kejìlá gbóúnjẹ dọ́dọ̀ rẹ̀ ó sọ pé yeah. Nígbà tí ẹnì kẹtàlá dọ́dọ̀ rẹ̀ ó sọ pé good. Láì mọ̀ wípé ọkùnrin kan wà tí ó ń ka bí òyìnbó yìí bó ṣe sọ pé bóyá good àbí yeah. Nígbà tí òyìnbó lọ tán, tàbí nígbà tí kí a sọ pé nígbà tí ìdíje náà parí, ọkùnrin náà wá sọ pé òyìnbó yẹn ṣe ṣàkíyèsí ohun tó sọ. Ó sọ pé good 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 nígbà méje. Wọ́n sọ pé yeah 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 nígbà mẹ́fà. Àpapọ̀ rẹ̀ wá jẹ́ 13 náà pé òyìnbó yẹn pé ìgbà táwọn yóò wá mọ sọ wá pé òyìnbó yẹn sọ pé gudugudu méje yààyà mẹ́fà. Láti ìgbà náà ni ó ti di ìpèdè tàbí máa kan sára sí ènìyàn tí èèyàn bá ṣe ohun tí wọ́n á sọ pé ó ṣe gudugudu méje àti yààyà mẹ́fà, láti lè kan sára sí ènìyàn wípé irú ẹni bẹ́ẹ̀ ó ṣe iṣẹ́ takuntakun. Ẹni tí ó bí ìpèdè náà wá nù, ẹ fi yín kún mọ̀. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Mo ní ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Mo sì lérí n ò ní já yín ní tàn mọ́. Òwe Yorùbá lẹ́yìn wá ìtumọ̀ sí, ẹ kàn sí mi. Tàbí bóyá ìtàndòwe tàbí àṣìpa òwe kan tàbí nípa àṣà Yorùbá, gbogbo ìdáhùn sí àwọn ohun wọ̀nyí ni a ó bá pàdé ńbẹ̀. Bóyá ohun tí ẹ̀yin tilẹ̀ wá ń wá ẹ ò rí i níbẹ̀, ẹ lè pè sórí nọ́mbà mi 08066441608. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè, èmi ni wọ́n ó gbé. A ó sì wá ìdáhùn sí irúfẹ́ ìbéèrè tí ẹ bá ní. Ẹ ṣé mo dúpẹ́.